Ọlọ́run ní èmi Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àjẹǹjẹtán Ọlọ́run ó súnmọ́ àwọn tí wọ́n bá jẹ́ ní ire tí wọ́n ń ṣe rere. Tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ ìyá mi tá a bá ń bẹ láyé ẹja ṣe rere ẹja fẹ̀sìn ṣe rere. Kò sí ẹ̀sìn tó bring hatred, kò sí ẹ̀sìn tó wáyé táwa sọ wípé hatred ẹ máa kórìíra ara yín ẹ máa bára yín jà ní ló bá wá. Kò sẹ́sìn tó wáyé bẹ́ẹ̀ o, kò sẹ́sìn tá a rán wá sáyé pé ẹ lọ́ọ́ dá ọ̀tẹ̀ sílẹ̀. Gbogbo ẹ̀sìn pátá ẹ̀sìn lè má pawápọ̀ láyé ìjẹnìyàn ó pawápọ̀. Kò sẹ́sìn tá a rán wá sáyé pé kó wá dá wàhálà sílẹ̀. Ọmọ Ádámọ̀ ló dáyé àmọ́ ní tó burú ń dẹ̀ ọmọ Ádámọ̀ ló dáyé ní ọ̀sẹ̀sìn di wàhálà o. Ẹ mọ̀ kíní kan dájú bí wọn bá ṣe bí oníkálukú ní òsè wà ẹ̀sìn bó ṣe dáa tó yẹn tó kún fún ẹ̀kọ́ tó kún fún òfin kò ní kéèyàn má jẹyàn bò. Àìmọye ẹni tí ń sin lọ́hùn tó jẹ́ pọ̀ gangan àbúrò Sátánì nìkan sin lọ́hùn ni. Ẹni tí ń ba ayé jẹ́ ẹni tí ń da ayé rú tó wá lọ sí ájì tó lọ lọ sọ̀kò Sátánì ẹ sọ fún bọ́gà rẹ̀ lọ́lọ́ sọ̀kò ìkankan náà jọ ni wọn. Tó bá wá rí bẹ́ẹ̀ nínú ètò ayé bí wọn ṣe bí oníkálukú ní ó máa wà ẹ̀sìn èèyàn díẹ̀ lẹ̀sìn gbàṣẹ́ bú lọ́wọ́ ẹ̀. Òyìnbó ń pe kíní kan ní personal idiosyncrasy ìwà àdámọ̀ wà tí wọn já mú kálukú. Ẹni tó bá jẹ́ dayéwu làwọn fámìlì ẹ̀ àwọn ẹbí àwọn òbí ẹ̀ wọn kì í sìn bí ń tọ́jà tó bá gbẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ. Mùsùlùmí ni tó jẹ́ àfà Christian ni tó jẹ́ pastor oníṣẹ̀ṣe ni tó jẹ́ aláwo ìwà yẹn ò lè tán nínú wa ẹ̀. Yóò máa ṣe bí yóò sì máa wá support yóò máa wá àyà Kùránì yóò máa wá ọ̀rọ̀ Bíbélì tí ó fi support ibi tí ń ṣe yẹn. Irú wọn nínú mùsùlùmí ló máa ń lo àyà ojú ogun nígbà tí ò sí yà yóò ní ṣe bí Kùránì ló kọ wàhálà onírísìn tọ́lọ̀ fi sọ àyà tó le kalẹ̀ nígbà tó gun bẹ̀. Irú wọn ni máa ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìran rẹ̀ ó le ní kò ní pàtì o tó bá ti wà nínú ẹ̀jẹ̀ díẹ̀ nínú wọn lọ́lọ́run máa ń gbàlà. Kò sí owó mọ́sálásí kíkó jẹ ni owó ṣọ́ọ̀ṣì kíkó ná owó traditionalist ànádànù tó bá jẹ́ olófòfó ni òfófó ni ọmọ sí láàrin ibìkan síbìkan. Tó bá jẹ́ pàwọn ọ̀ràn ẹ̀ àwọn tí wọ́n fọ̀rọ̀ ọba yé jẹ́ tí wọ́n sọ̀rọ̀ bí ẹni pàwọn ní ẹja yàtọ̀run ìwà wọn wà lára ẹ̀ tó bá gbẹ̀sẹ̀ tán. Tẹ́ bá rí omi tí bá ń sàn jáde tó bá rà fà tí ń ṣépè fún ẹ lọ́wọ́ àwọn tó bí ọba ńlé ni tó bá rà fà tí ń da lérú lọ́wọ́ àwọn tó bí ọba ńlé ni tó bá rí pásítọ̀ tí ń dàdúgbò lọ́wọ́ àwọn tó bí ọba ńlé ni ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ á máa tọ̀ràn. Ìyẹn ni òjá jọ wá lójú gbogbo ẹ̀yin tẹ́ ń já ilẹ̀ Yorùbá rún torí ẹ̀sìn wọ́n ní tẹ́ bá rádúgbò kan tí bá ń dàgbà ẹ fura dáadáa ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dé. Níjọ́ ọmọ àlè bá dé á da gbogbo ẹ̀rú látòkè délẹ̀. Anabi wa Muhammad tọrọ bá dọ̀rọ̀ ìyàwó fífẹ́ anabi ní iyyakum wa qadra'u diman ẹ ṣọ́ra níbi ẹ̀fọ́ orí àkìtàn. Àwọn sàhábà wá bi anabi léèrè kí ni ń jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn. Anabi ní al-mar'atu al-asna fi manbitu su. ní ti ń jẹ́ ẹ̀fọ́ orí àkìtàn tí mo ní kẹ́ ẹ ṣọ́ra kẹ́ ẹ má jà ẹ ṣọ́ra fẹ́ fọ́ orí àkìtàn ẹ má ṣe jẹ́ òun lóbìnrin arẹwà ó dùn rí lójú ó dùn gbọ́ lẹ́nu àmọ́ ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ burúkú ni ìpìlẹ̀ yẹn àrò bó ṣe lè wù kó pẹ́ tó. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹlẹ́sìn tó bá jẹ́ pé ìran burúkú ni wọ́n ti bí tó bá dàgbà láyé á lo ẹ̀sìn yẹn àti instrument láti fi báyé jẹ́ ni. Ẹni tó bá jẹ́ pé ìran rẹ̀ wọ́n táyé ṣe ni tó bá gbẹ̀sìn tán á lo ẹ̀sìn yẹn àti instrument láti fi táyé ṣe ni. Ìran Ànábì wa Muhammad tẹ́ bá trace ẹ̀ látòkè délẹ̀ kò sóní jàgídíjàgan nínú Ànábì kò sóní fìtínà nínú Ànábì. Ìran Ànábì wà nínú ìran tí jókòó kalẹ̀ tí wọ́n kì í jagun. Eléyìí tá Ànábì jàdógún wọn gbógun wá bá ni ó dìde in self defence ni ló fi ń jásí pé ẹ̀jẹ̀ a máa tọ̀ràn. Ẹ̀yin mùsùlùmí ayé pàápàá jùlọ àwa tá a já fà wàhálà tán fà lórí ọ̀rọ̀ ẹ̀sìn láti bí ọdún méjì sẹ́yìn mo fi Ọlọ́run ọba búra kò pé Islam ó lè pé àwọn ẹlẹ́sìn yòókù torí àwọn mùsùlùmí ni wọ́n ya kúrò lọ síbòmí kò pé Islam bí ṣe wùlé ọmọ àwọn kan bẹnu àwọn ẹlẹ́sìn àwọn practice ẹ̀sìn wọn in form of communism ètò ìṣèjọba kan ni wọ́n ń pè ní communism ètò ìjọba tó jẹ́ pé gbogbo wa lájọ máa ṣàánú ara wa gbogbo wa lájọ máa gbéra wa dìde àmọ́ wọ́nà development fún lẹ́sìn àmọ́ wọ́nà development fara wa náà àní rójúráyè wàhálà ọ̀kan wa bó ni wọ́n ṣe soríire bó ni wọ́n ṣe soríire bá a ṣe ń bí Ọlọ́run fáwọn eléyìí bẹ́ẹ̀ láàmú wọ́nà connection fáwọn eléyìí àwọn ẹ̀sìn kan bẹ́ẹ̀ láyé ẹ̀sìn yẹn wá spread olójú ìlú kan nílẹ̀ Yorùbá tí wọn ò tí ì fẹ́ ra gbogbo ilẹ̀ tó yí ìlú kọ̀ọ̀kan kó tán ọ̀kan nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn kan bẹ àwọn ń lo sympathy wọ́n ń lo àánú pé wọ́n rẹwà jẹ́ ni abẹ́rẹ́ rí nǹkan ni pàápàá jùlọ ńgbà tí wọ́n rí pé apá kan agbára wọn làwọn apá kan náà àwọn ẹlẹ́sìn méjèèjì ń lò wọ́n jáde boldly láti sọ pé àwa la lágbára ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ń sọ pé kò ságbára nú ẹ̀sìn tọ̀hún kò wá sẹ́sìn tí ò lágbára o Ọlọ́run gọ sára àwọn ẹ̀sìn kan Sátánì náà gọ sábẹ́ àwọn kan kò wá sẹ́ni Ọlọ́run ò lè gọ sẹ́yìn kò dẹ̀ sẹ́ni Sátánì ò lè gọ sẹ́yìn àwọn ẹ̀sìn kan ló ti wọn bẹ́ẹ̀ ẹ̀ wàrà wa mùsùlùmí authority tiwa ní tó fọ́ nǹkan lójú nù authoritarianism à ń pàṣẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹni pàwọn nìkan lọ́lọ́run torí wá dáyé gbogbo ntọ́ bá ti jẹ mọ́rọ̀ ẹ̀sìn rárá iná ní ọwọ́ adájọ́ hàn ní láì tí ẹ̀rọ nú pọ́lọ̀ ní ó padà fìyàn síná bọ́ọ̀ bá ya fọ́tò iná ní àwa ṣe àfi wá sọ ìsìláàmù dọ̀lẹ́ ló fà á tó fi jẹ́ wípé ó lójú wàhálà tí mùsùlùmí ó fà lásìkò yìí tá a lè wín torí wọ́n ti pín akélékélé
àwọn kan nígbàgbọ́ ń bi káwọn fi tẹ̀sùbá ṣàdúrà bí wọ́n ṣe bá tiẹ̀ bí wọn nu àwọn kan jẹ́ wọ́n sọ wípé ẹni tí bá ń fa tẹ̀sùbá yọ wọ ná torí pa nàbí ó fa tẹ̀sùbá àwọn kan ò dẹ̀ lè ṣẹ̀sìn láì rí pé ká máa bí ọlọ́run ọ̀nà gbàgbẹ́ lọ́run bá nàbí ṣe bẹ̀ táyì ní kábẹ̀ ni ọba kéwù nìkan ló yíṣì fún àwọn kan dé wọn lẹ́ni tí bá ń ṣàìsàn àdúrà tí ń ṣe tàájúdù iná ní ọwọ́ torí pa nàbí ò ṣèyún àwọn kan dé wọn lẹ́ni tí bá ń ṣàṣàlátù iná ní ọwọ́ ń kó ìyàwó oníyàwó jọ olè onísìnà díẹ̀díẹ̀ ní nǹkan yìí yẹ kúrò lára Islam àwọn èèyàn wíìkì sára population Islam ń kéré authoritarianism à ń pàṣẹ bí ẹni pàwọn lọ́lọ́run tó dá yàtọ̀ ẹnu mùsùlùmí ọ̀wá kò mọ̀ ó ń pààyàn lẹ́kún gan-an pé kí ló dé tẹ̀fẹ́ sọ ìsìlámù dáwóró gbogbo omi ọbẹ̀ ìsìlámù ńlá ti gbọ́n dànù original nìkan la fẹ́ àwọn tí wọ́n ń tàjẹ́ bí wọn bẹ́ẹ̀ bá dé gba alátẹ̀ tó bá kún látòkè délẹ̀ ẹ lọ wo dáadáa tí kàtọ̀ ń bẹ́ nù kan tí a fi páàkì tá a bá lọ́wọ́ àwọ̀ original tá a mẹ̀sìn ṣe nìkan láṣẹ Islam àwa tá a sẹ́kù ń bẹ̀ bóyá lọ́lọ́run lè já wọ 25% tá a wá sí. àwọn èèyàn fẹ́ ṣàdúrà gbogbo ọ̀nà tí wọ́n gbàgbọ́ pàrọ̀ lè fi bẹ́ẹ̀ lọ́hùn gbogbo ẹ̀ lábó lójú ọ̀tọ̀ nígbà yà nẹ́bí ọ̀tọ̀ nígbà tiwa ètò tako Kùránì là ní í ṣe. ọ̀rẹ́ mi dáadáa Sheikh Jakmal nílùú Ìlọrin òun ló sọ̀rọ̀ ó ní bóyá ni mùsùlùmí lè mú ìní ogun kan lásìkò yìí. àwọn kan jáde wọn bú gan bí ẹ ṣe máa bú èmi náà wọn bú gan wọn ní irọ́ ló ń pa ẹ wá dá nǹkan kan lẹ̀kẹ́ jáde káwọ́ bẹ́ẹ̀ wẹ̀ ni gbogbo wa la trust ara wa mọ́ Sufi ò trust oní tàájúdù ò trust Salafi ò trust Sunna ò trust Amadiya ò trust Nasifa ò trust Kọ̀ríbù gbogbo wa ẹ sì gbé àkídà náà wẹ̀ sì gé wa kélekèlé àwa tó ẹyọ kan mọ́ ẹnu wa ò kò mọ́ mo lè ka nǹkan 4 tàbí 5 táwọn traditionalists nǹkan ńláńlá tí wọ́n gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí téèyàn ọmọ wò pé how come kí ló fà ẹnu wọn kò wọn complete àwọn ẹlẹ́sìn Christianity kì í ṣe pé kò síjà láàrin àwọn náà bẹ́ẹ̀ tí wọ́n jàjà abáyélé bàjẹ́ ó bàjẹ́ ẹnu àwọn Christian náà kò kí ni wọ́n fà tí ò ní fà nígbà tẹ́nu wọn kò wọn à ní fẹ́ gbé orí kabì kankan kan sọ pé ẹ mẹ́gbẹ́ lọ́bẹ̀ ọ̀tá ọlọ́ni wọn Tinubu ni wọ́n pín ráìsì fún gbogbo àwọn àfáà àwọn kan sì kọ́nà rẹ̀ wọ́n láwọn nìkan lè wọ àlìjánà tí ó jẹ́ rẹ̀ sí àwọn yòókù wọn máa lọ jẹ náà táwa lẹni iná ta lẹni àlìjánà àwa gé gbogbo ẹ̀ kélekèle kò wá nítumọ̀ mọ́ bọ́ọ̀ bá rí yàn tí ń lọ ní títì tó fi tẹ̀sùbá àsápò mú lọ́mọ náà ni àtàìmọye nǹkan jágbàjàgbà bẹ́ẹ̀ tá a ti fi sọ́ra wa dọ̀lẹ́ èpè èébú ìwà ìkà kò lè change mind àwọn èèyàn ìwà rere mú bọ̀ ìwà rere ló lè fi convince àwọn èèyàn ọ̀rọ̀ rere ló lè fi convince àwọn èèyàn ìgbésẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló lè fi convince àwọn èèyàn kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń lò yìí tó bá lè máa ṣe rere fáwọn èèyàn bí àwọn ẹlẹ́sìn tí wọ́n ń lo communism lórí ẹ̀sìn yẹn Islam ló ní ká ṣe ìsìn bí gbàtà ń ṣe communism. مثل المؤمنين في توادئهم وترائمهم كمثل جسد واحد Ànábì ní àpèjúwe mùsùlùmí nínú kẹ́ẹ̀mà في تعاطفهم وترائمهم nínú kẹ́ẹ̀mà ṣàánú ara yín kẹ́ẹ̀mà mójúkò fúnra yín كمثل جسد واحد Ànábì lè dàbí a single body tó jẹ́ pé tí àkàndún bá mú ìka ẹyọ kan ìka èékánná bí ìka làkàndún mú ìka yẹn ó máa gbóná gbogbo ọwọ́ yẹn ó máa gbóná gbogbo ara ó máa gbóná orí ó máa gbóná ojú ó máa gbóná ó dìgbà tó bá tọ́jú èékán yẹn kí gbogbo ara ó tó fún ẹ lálàáfíà. ǹjẹ́ irú ẹsẹ̀ lẹ̀ mọ́ láyé bí nǹkan bá mú onísúfì kan àwọn kan ní kèfèrí ní ẹ̀mẹ́ta lò ẹnìkan máa yà sí ẹni tó bá fẹ́ tì mọ́lé kó múra dáadáa ó tún gbalada ni tó bá tì mọ́lé torí kèfèrí ni ibo la ti bá rú ẹ̀sìn eléyìí ibo la ti bá àwọn traditionalists oníṣẹ̀ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì gba olùdíje ọdún wọn olùdíje ẹ̀sìn wọn ẹ gbọ́ ariwo ẹ gbọ́ wàhálà àìmọye nǹkan míì tí wọ́n ń ṣe lábẹ́nú àwa tá a ní structure ẹnu wa ò kò wọ́n ti gé akélékélé wọ́n gbọ́ àrùn Islam gbogbo èèyàn náà ń ṣépè fún gbogbo èèyàn náà ń pè lọ́mọ náà wọ́n pọ̀ bẹ́ẹ̀ nínú ayé rí ànábì gbọ́ o etí ó sọ Islam di àánú fún ẹ lintalahum lọ́rọ̀ fáwọn èèyàn be soft with people don't be too harsh má le jù wala kunta faddan ghalidhal qalbi tó bá di aláhán mímú tó jẹ́ pé kò sẹ́ni tó lè bú kò sẹ́ni tó lè ṣépè fún tọkàn rẹ wá lè kankan pé ọmọ náà lélẹ́yìí yọ̀wọ̀ náà níṣẹ́ làǹfààní mi náà ó lè kí ó tú ẹ̀sìn ká àwọn èèyàn fọ́n kó nu ẹ̀sìn ànábì ọlọ́run wa nílẹ̀ ànábì fàáfù anihun àwọn tí wọ́n ṣe ń tí ọ̀dà yẹn máa ṣàmójúkò fún wọ́n ṣe fèrè làwọn. ìwọ gangan ni o tún máa bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run. washawirhum fil amr. wọ́n pè ń torí pẹ́sìn rẹ̀ ò pé ká ẹ lé dànù ẹ mọ́ bọ̀ ẹ máa bóun náà ẹ máa pè ọ̀rọ̀ ẹ̀sìn ló délẹ̀ ìwọ náà jókòó kódà bọ́jẹ́ pé ń tó ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn ìwọ náà ní contribution mùsùlùmí ni ọ àárí ọyọ dànù kò sí bí wọ́n ti gba certificate kó o ti di mùsùlùmí láyé ọlọ́run ló mẹni tí ń ṣe tiẹ̀. ibi ilẹ̀ yorùbá a ní clear cut leader pé lágbájá leader wa tí gbogbo èèyàn agree kò sí nílẹ̀ yorùbá. ilẹ̀ haúsá agree pé sultan ló lórí àwọn kò sí òfin nàìjíríà tó gbé kalẹ̀ wípé sultan lórí gbogbo mùsùlùmí nàìjíríà àmọ́ ńgbà táwọn ò ní clear cut leader
wọ́n ti kó sí wa láàrin wọn pé wa yẹlẹyẹlẹ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń lọ ọ̀dọ̀ sultan à ń yọ lọ ni eléyìí ọlọ yóò máa sọ bíi ti o tọ̀hún náà lọ ẹ̀yin lọ̀gá wa o tìbí náà lọ ẹ̀yin lọ̀gá wa o bá a ṣe gbogbo wa ṣe dọ́mọ ẹ̀ nínú nítorí ń ta dá sílẹ̀ ẹni tí ò bá fẹ́ kí mùsùlùmí ọ̀ exist mọ́ tó ò fẹ́ kí christian ọ̀ exist mọ́ tó ò fẹ́ kí traditionalist ọ̀ exist mọ́ sọ fọlọ́run tí wọ́n ń sìn kó má create wọn mọ́ ọlọ́run sàkápá kó má da christian kó má da traditionalist kó sì má da mùsùlùmí ọlọ́run kápá ẹ̀ náà ká lè bá a mọ̀ pé ẹ̀sìn tiẹ̀ lọ́lọ́run ń lọ support sọ fọlọ́run pé kó má create àwọn tó kù mọ́ tó o bá wá lè ṣèyún gbogbo product tẹ́lẹ̀sìn mi ìbá ṣe ọ̀ gbọ́dọ̀ ló mọ́ tó o bá fẹ́ wọ aeroplane bẹ́ẹ̀ pé ṣé mùsùlùmí ni ó wọ aeroplane yìí mi ò lọ bó o bá fẹ́ wọ taxi ṣé christian ni ó wọ driver yìí mi ò lọ kódà bó o bá fẹ́ lo fóònù bẹ́ẹ̀ pé ṣé christian ló ṣe fóònù yìí kó o tó lò bó o bá ti lè ṣèyún tó o lè pa gbogbo ẹ̀ ti hàn ó lè ṣe gbogbo eléyìí ọ̀lẹ̀ díẹ̀ ó wá fìdí fọ́gbà ó ń dàdúrú bó o bá fẹ́ gba sálárì ìwọ bínú pé gómìnà lù rẹ christian ni ò ní di sálárì bínú pé gómìnà tiẹ̀ traditionalist ni kò sí tó fi sálárì rẹ̀ sí ṣe gbogbo eléyìí ẹ̀ka sọ ilẹ̀ Yorùbá di oko ẹ dákun ṣé kò sí àwọn ẹlẹ́bọ lápá kan ilẹ̀ Lárúbáwá ni àwọn traditionalist ṣé kò sí christian ní majority ilẹ̀ Lárúbáwá ni wọ́n sọ fún yín pé àwọn Haúsá kò sí traditionalist lọ́dọ̀ wọn ni àwọn tí ń gbé egun bẹ nílẹ̀ Haúsá wọ́n ń ṣe tiwọn nílànà ọ̀tọ̀ ni wọ́n àtòrí ẹ̀ para wọn tó ń manage ara wọn ni christian pọ̀ nílẹ̀ Haúsá àwọn state kan bẹ tó pé christian ló pọ̀ jù nílẹ̀ Haúsá wọ́n jọ manage ara wọn ni ọdún Argungu tí wọ́n máa ń ṣe nílẹ̀ Haúsá tí wọ́n máa ń celebrate ẹja ṣé ọdún mùsùlùmí ni àbí ọdún náírà ọdún ni ọdún àwọn traditionalist ni ọmọ tí wọn bá bínú ran wọn lẹ́yìn 40 days ni wọ́n tó fomi gbóná kan lára omi tútù ni a gbọ́dọ̀ máa fi wẹ̀ wọ́n gbàgbọ́ pé táwọn bá fomi gbóná wẹ̀ ara ẹ̀ wọ́n máa ya ni bí aṣọ ṣé ẹgbọ́ kan gbéra wọn síta ṣé ẹgbọ́ kan ṣépè fúnra wọn Haúsá corporate gan ni bẹ́ẹ̀ mi ṣe jẹ́ mùsùlùmí kí n nídìí nǹkan kan ní Kánò kí n wá lọ sí Kánò kí ẹlẹ́sìn Christianity tọ́jọ́ mọ̀ lù wọ́n nídìí the same thing wallahi ẹlẹ́sìn Christianity yẹn wọ́n dàlú wọ́n sọ fún mi innamal mu'minina ikhwa òde bí ọ̀rọ̀ lu ọ̀tọ̀lọ̀rọ̀ lu ọ̀tọ̀lọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ ilẹ̀ Yorùbá afọ́ gbogbo ẹ̀ lójú pátá ilẹ̀ Yorùbá ló kó wa jọ. kó wa jọ káwọn àṣetánì mọ̀ ṣe tú wa ká káwa náà mọ̀ hùwà tí ò dá o ká lè gbádùn ara wa. à ń ṣàdúrà lọ́sàn-án lóru ọlọ́njẹ́ Nàìjíríà ó gòkè ọlọ́njẹ́ ilẹ̀ Yorùbá ó gòkè à ń ṣàdúrà lọ́sàn-án lóru àdúrà yẹn ò lè gbà àyàfi tá a bá nífẹ̀ẹ́ ara wa àyàfi tá a bá respect ara wa kí mùsùlùmí ó respect Christian kí Christian ó respect traditionalist kí Christian ó respect mùsùlùmí kí mùsùlùmí ó má jàlù ẹ̀sìn wọn kàn náà má jàlù tiwa kájọ gbà pé nìyàn ni wá kájọ fẹ́ràn ara wa ìgbà yẹn làdúrà ó tó gbà lórí ìran Yorùbá bí bẹ́ẹ̀ kọ́ Christian ń fa nǹkan sí ilẹ̀ Yorùbá mùsùlùmí ọlọ́tàkù mùsùlùmí ń fa nǹkan fúnlẹ̀ Yorùbá traditionalist ọlọ́tàkù ẹni ó bá jẹ́ mùsùlùmí inú wa kó do lórí gbogbo mùsùlùmí lágbàáyé kí ló burú bẹ́ẹ̀ iyì wa ni Christian àárín wa kó lọ do lórí gbogbo Christian kó máa gbé wálé traditionalist àárín wa kó lọ do lórí àwọn ẹlẹ́sìn rẹ̀ lágbàáyé kí lè kórúkọ ilẹ̀ Yorùbá ọmọ wa ta lálá sókè à ní da ẹ̀sìn pọ̀ ni èyí táwọn alábòsí ọ̀gbọ́yénu ń bá àwọn ẹlẹ́bọ ya fọ́tò wọn lọ́kàn tó ń bú mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni láǹtà fọ afọ́jú tí láǹtà fọ́ lọ́wọ́ ẹ̀ ní nítorí bọ́ lọ́wọ́ ẹ̀ ju láǹtà lọ kò á dáa kéèyàn bá traditionalist ya fọ́tò jùlọ ayé táwọn tọmọ ọgbọ́dọ̀ bá tàn rẹ̀ tẹ́yìn gbé tọmọ ọgbọ́dọ̀ bá ìtàn ẹ̀ ó ti gbà tí mùsùlùmí ilẹ̀ Yorùbá tó bá rí tó dáa lára Christian tó kọ́pì ẹ̀ tí ó bá ti ta kẹsìn rẹ̀ o tí Christian rí tó dáa lára traditionalist tó kọ́pì ẹ̀ kí gbogbo wa jọ gbà pé ìran kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀sìn ọgbọ́dọ̀ sọ wá di ọ̀tá àwọn tí wọ́n ń sọ wá dọ̀tá fi wá ṣe business ni wọ́n lọ fi wá gba owó ni wallahi mo fọlọ́ búra èmi ò nídìí kí n wọ mọ́sálẹ́ kí n wọ church kí n mo fẹ́ ṣe mbẹ̀ mi ò nídìí kí n lọ lédì kí n mo fẹ́ ṣe mbẹ̀ àmọ́ àwọn tí ń bẹ ń bẹ náà èmi ò respect wọn káwọn náà ò lè respect ẹ̀sìn tèmi náà ẹnìkan ojú ẹnìkan lọ nínú ayé àmọ́ ká wá dúró nídùú pé torí àwa mùsùlùmí lọ́lọ́run fi dáyé àwa nìkan lọ́lọ́run níbi tá à ń bá a lọ yìí Ọlọ́run má jẹ́ káwọn ọ̀ràn tí ń bọ̀ ṣépè fún yín wọ́n sì morúkọ gbogbo yín o wàláhì tán kọ sílẹ̀ nípa ntẹ́ni kọ̀ọ̀kan ṣe. sinilana si tẹ sábìdì kúrò bá wò wàtọ́ lamẹ́ta bàjálì sànù wàtọ́ lamẹ́ta bàjálì sànù. Sayyidina Umar ó kọ́pì tó dáa lára àwọn ẹlẹ́sìn mi Sayyidina Umar ó mọ̀ wípé àwọn Róòmù ní ẹni Gregorian calendar míì náà ń bẹ ní Abyssinia tí wọ́n ń lò láti gba ayé ànábì òun náà wàá gbé tiẹ̀ kalẹ̀ ó kọ́pì ó wá gbé sórí Islam ńlá fi ní kàlẹ́ndà ìjírà dùn ní àrò yìí ànábì ọmọ tí ń jẹ́ ọdún ìjírà oṣù lànábì mọ̀ gbogbo oṣù yẹn ní exist bẹ̀ tí wọ́n àkójọ lọ́dún pé ẹja bẹ̀rẹ̀ lọ́dún báyìí ká máa kà ní ọdún kìíní ọdún kejì Sayyidina Umar ló kójọ wọn kì í náwó coin àti owó pépà nílẹ̀ Lárúbáwá tẹ́lẹ̀ Sayyidina Umar ló jo owó àwọn Júù ó kọ́pì wọn lórí dáadáa ẹ̀yin rí ń tọ́jú alára àwọn míì ẹ̀fẹ́ kọ́pì ẹ̀ bó lẹ́sẹ̀ fẹ́ progress which way forward